bàbá mi ní Agbábíàká òkìkí ọlá ààrẹ gbogbogbò ní gbogbo àgbáyé Agbábíàká lónìí lọ́jọ́ pé ìdí ṣe dùgbẹ̀dùgbẹ̀ nínú bàbá mi lónìí lọ́jọ́ pé òní lọ́jọ́ bí rẹ ọjọ́ kìíní oṣù kẹwàá October 1st ní lọ́jọ́ bí rẹ. Ọdọọdún àrólógbó ọdọọdún aláwùsá ọdọọdún lárọ́mọbì látẹ àgbàdá bàbá ọláwálé òkìkí ọlábàbà méjì ó sọdún èyí ó ṣèmí sí ìmùlẹ́ta sí ẹ̀ ní ìmùlẹ̀ òtúkókó ọmọ balógun ó ní kínkí ẹ̀ ó ní ó sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Àlíájà Ọláìdé Àdùnní Adé ó ní kínkí ẹ̀ ó ní ó sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ire gbogbo ní sojú owó ire gbogbo ní sojú rẹ òkìkí ọlá.